David mẹ́wàá o mẹ́sà tí o ṣe kàn náwó yìí o mẹ́wàá di sáwà dáhùn bẹ́ẹ̀ mẹ́wàá. ọ̀rẹ́ mi òkúṣẹ́ oní kí n dúró ṣé kò sí. ló ṣẹlẹ̀. ọmọ ẹ̀ ìmọ̀dó lọ yìí o. ṣé àfẹ́sọ́nà mi tí mo mú wá. ìmọ̀dó lọ èyí ṣomi ẹ̀ wọlé fẹ́ o. kí ló ṣẹlẹ̀ náà. èmi wé lórí mo ti fẹ́ rí ìgbọ́dì afẹ́hùn ìmọ̀ ṣe jákujáku mátà náà gbélé ní wọ́n gà lọ ìmọ̀ ń bọ́ sùn yánmáyánmá. jọjọjọjọ tíjẹ pọpì jọjọ má gbé yẹn wá ọmọ wo ló ń sọ ṣé àfẹ́sọ́nà tí mo wá fi hàn ẹ́ sìn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ pé ẹni tí mo fẹ́ fẹ́ lélẹ̀ ṣé òun ló ń sọ ní àbí èwo nu wọn. ìyí wo ń gbọ́ abẹ́wé àfẹ́sọ́nà ẹ̀fún afẹ́fẹ́ wọn èyí tó bí ẹ gidi o yánmáyánmá mo ṣe yìí o mo ti fẹ́ rí dáadáa o ìgbìmọ̀ fẹ́ tẹ́gàn mo tó pè ọ̀rẹ́ mi kàn ìyẹn jẹ́ Lukman ògá tó ṣe yánmáyánmá ṣóbóṣóbó ṣe bí gbọ́ mi bẹ́ẹ̀ èyí tó bí ẹ wọlé fẹ́. tíjẹ òtúndé nìyẹn. mẹ́lẹ̀ irun ìsàn bíbí ló ka bọ́ lọ́wọ́. tíjẹ mo mọ̀ ẹ́ lánàá kó tó dè mí mo àìsàn bí yín wẹ́wẹ́ mo mọ̀ ẹ́. mẹ́fẹ́ ló parun ẹ̀ o. ó lè kẹ́sẹ̀ lọ tóòsì ẹ̀ ordinary tóòsì ẹ̀ sì wà ló ti débẹ̀ ó ti ṣe kínní. ọ̀rẹ́ wá jẹ́ kí n sọ fún ẹ sórí ọmọ tí mo wá fi hàn ẹ́ pé mo fẹ́ fẹ́ yìí ó lè mí máa fẹ́ o. èmi mo ti lù sí yánmáyánmá o mo ti lù sí mo ti fẹ́ bàbẹ̀jẹ́ o mo ti gbó bẹ̀ nù o. ìyẹn ò kàn mí ó lè mí máa fẹ́ ọba alájọṣepọ̀ kí ló kàn mí bẹ̀ mo ní mo fẹ́ fẹ́ yàn mo á fi hàn ẹ́ wá sọ fún mi pé o ti bàbẹ̀jẹ́ o ti ṣe kínní kan wo ìyẹn tiẹ̀ nìyẹn ọmọ tèmi fẹ́fẹ́ nìyẹn o òní mo ní kí n wá fi hàn ẹ́ o dẹ̀ ti rí so ẹ̀ máa bá mi gbáradì fún wedding tí mo wá sọ fún ẹ nìyẹn o. mo ti wúndù ọmọ náà o. ti jẹ́ fi mí lẹ̀ owó tó ọmọ tẹ mo ní owó èmi mo fẹ́ fẹ́ ṣebí ìwọ ló wúndù ẹ̀ kì í ṣáà ṣe mí èmi fẹ́ fẹ́ mo lè máa fẹ́ nìyẹn àìró ẹ̀yìn irú ẹ̀yìn ọ̀rẹ́ wo lè lé nà án wá fọmọ rẹ̀ sì fi obìnrin hàn ó dẹ̀ ti sọ pé o ti ṣe gbá o ti ṣàwó èmi máa fẹ́ o. kò bá dẹ̀ gbọ́dọ̀ sí mẹ́rin. mo ní mo máa fẹ́ fi mí lẹ̀. kò bá dẹ̀ gbọ́dọ̀ sí mẹ́rin. tíjẹ mo ti lọ tèmi nìyẹn. mo gbọ́ bá èmo kí tèmi rẹ̀ ọmọ mo ti kó ṣákàṣákà ìgbìmọ̀ bọ́sùbọ́sù tán mo tún gbé mọ́rẹ́ mi ọmọ mo gbé kò ga ọmọkùnrin náà mọ́ dáradára ó gbóhùn kò tó kún wálẹ̀ kò tó kún òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí yàn bẹ́ẹ̀ gbọ́ kò bẹ́ẹ̀ la tẹ́rí sí rubbish kò bẹ́ẹ̀ la tẹ́rí sí nọ́ọ̀sẹ̀ wọ́n mọ̀ yẹn lọ́yọ̀. David. dáàdì. Fún àtọ̀jọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú sà. Mo jẹ́ pé ẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo ti ń gbọ́ lórí ìgbéyàwó tó ló fẹ́ ṣe àti nípasẹ̀ obìnrin tó ló fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. Àwọn ọ̀rẹ́ méjì mẹ́ta wọ́n ti wá sọ́dọ̀ mi wọ́n lè ń pariwo sí mi létí. Tí ìbálẹ̀ dá wọn ló wà láàbí pé mi ì mú kí wọ́n ṣe láàbí àwọn ṣe níbi ìpìlẹ̀ kíkọ́ gbọ́ tẹnu ẹ̀. Wọ́n ní arábìnrin tó fẹ́ fẹ́ wọ́n àwọn ọ̀rẹ́ bíi méjì mẹ́ta àbí mẹ́rin gan pé àwọn náà ti bá ṣeré wọ́n ti bá ní ìka kọ̀kọ̀. Ìwọ́n lè wọ́n sọ fún mi bí pé obìnrin tó fẹ́ fẹ́ pé ó wà nílé pé bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe dá lọ́sùn ṣe wà. Bàtà àwọn ilé tó ń sọ̀rọ̀ wọ́n ní òun dọ̀kọ́ gbọ́ ti tẹnu ẹ̀ láti ọ̀dọ́ ní kí bí ẹ́ báwo lọ́yọ́ ṣe jẹ́ ṣé òótọ́ ni àbí irọ́. ẹ ṣé dáàdì ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa lórúkọ Jésù ìpè yín kò ní di pé yẹ̀yẹ́. dáàdì lóòótọ́ ni wípé ọmọbìnrin tí mo bá pàdé tí mo fẹ́ fẹ́ àwọn ọ̀rẹ́ mi wọ́n láwọn ti bá pàdé rí àwọn ti bá ní àjọṣepọ̀ but nígbà tẹ́mi dẹ̀ pàdé ọmọbìnrin tá a jọ sọ̀rọ̀ ọmọbìnrin jẹ́ kó yé mi wípé òun sì wà nílé pé virgin lòun ó sọ gbogbo ẹ̀ fún mi àgbẹ̀mí dẹ̀ ṣe ń rí ọmọbìnrin tí à ń sọ yìí kì í ṣẹni tó lè parọ́ torí èmi gan tiẹ̀ sọ fún wípé dandan kọ́ ni pé bóyá kó wà nílé pé kò di dandan mo nífẹ̀ẹ́ ni mo dẹ̀ fẹ́ fẹ́ pé kó má fi yẹn parọ́ fún mi ó dẹ̀ sọ wípé kò sí nǹkan tóun fẹ́ fi parọ́ fún mi pé but virgin lòun pé òun sì wà nílé tó nígbà táwọn ọ̀rẹ́ mi wá sọ pé àwọn ti bá lájọṣepọ̀ àwọn ti ṣe gbé àwọn ti ṣàwo èmi dẹ̀ máa wọ ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bíi oníranù tẹ́lẹ̀ ìranù náà ṣe kiri nígboro but èmi ò fẹ́ ṣe yẹn èmi fẹ́ fẹ́ ìyàwó tèmi ní ṣùlọ́kà ni
kí n gba ojú ọ̀nà tó tọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ wa. Brother David ṣé ẹ rí ọ̀rọ̀ yìí ọgbà ọgbọ́n Ọlọ́run àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ tiwọn ìwọ náà tó wá sọ́dọ̀ Ọlọ́run tó wá sọ ti tiẹ̀ nǹkan tó rí ó lè jẹ́ kó yé wa wípé ó jẹ́ kó yé mi pé obìnrin kò parọ́ fún ẹ. bẹ́ẹ̀ bọ́ èmi fẹ́ kó mọ̀ wípé eléte lobìnrin o ẹlẹ́tàn dẹ̀ ni wọ́n pẹ̀lú tó bá ti tó àkókò láti ṣe ìgbéyàwó ẹ̀ lóbìnrin tàbí ọkùnrin ó bá wa wí kí ìgbéyàwó yẹn kó lè ṣeé ṣe làwọn máa wá o ọkùnrin á wà wá wí obìnrin náà wà wá wí eléte ni wọ́n o bọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tèmi jẹ́ sí ìwọ Brother David tó dẹ̀ gbàgbọ́ nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi màá ṣe gangan fún ẹ á béèrè lọ́wọ́ Olódùmarè báwo obìnrin ọ̀hún ṣe jẹ́ irú èèyàn wo ló jẹ́ ǹjẹ́ wọ́n wà lé bọ́lá òun ṣe dání tàbí nǹkan tí àwọn arábí àwọn ọ̀rẹ́ ti tiẹ̀ náà ń sọ tàbí bẹ́ẹ̀ ni màá mọ̀ tó pé Ọlọ́run wa yìí kì í tàn mí bó bá ṣe jẹ́ á sọ fún mi wọ́n ṣá lọ fọkàn balẹ̀ báyìí ní tòótọ́ onífẹ̀ẹ́ arábìnrin ọ̀hún fọkàn balẹ̀ gbogbo ètò tó bá yẹ kó máa tó lọ ìmáfẹ́misọ́nà àbọ́lọ́run sọ̀rọ̀ ẹ ṣé dáadé àlàáfíà ni fún ọ. ẹ ṣé sà àdúpẹ́ dáadé ọ̀gá dáadé mo ti gbọ́ yín sà. Daddy, ẹ káàárọ̀ sà. Ta ni o? Ẹ káàárọ̀ Daddy. Látọ̀dọ̀ Brother David. Ẹ dìde Ẹ kú iṣẹ́ Olúwa Daddy. Ọlọ́run máa ṣiṣẹ́ èmi ló ń fẹ́ rí ẹ̀ jòkó bí àga ìfà síbí látọ̀dọ̀ Brother David èmi ló sọ pé kó má bìnrin táwọn ìpìlẹ̀ wá pé mo fẹ́ rí ẹ tẹ̀dúró pé o tẹ̀ jẹ́ mi sọ́nà tó ọ̀dọ̀ wà gbogbo ilé ń kọ́ ẹ̀pọ̀ yẹn ẹ̀kú parẹ̀ mọ́ náà máa fẹ́ bí ẹ ní ìbéèrè kan wà ní torí ẹ̀ mo ṣe ní kí wọ́n rí ìrọ̀rùn fẹ́ wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run gbé kalẹ̀ ní àkókò yìí èmi ò dẹ̀ lè rí nǹkan tó máa pa Brother David lára kí n ti sí pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run fún mi lọ́jọ́ ìmọ̀ àti Brother David àti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó pọ̀ Ọlọ́run ṣe ní gbogbo ẹ̀rọ ó dẹ̀ ní àwọn awuyewuye kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin Brother David àti ọ̀rẹ́ wọn mo dẹ̀ mọ̀ pé wọ́n nìkan ṣoṣo ló lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn fún mi ó bá tẹ̀lé sọ fún ìdálàyé kankan èmi àti Ọlọ́run àti ìwọ ẹ kò lè sọ fún mi kí ló wà láàárín ìwọ àti ọ̀rẹ́ Brother David tó fi ń sọ pé àwọn ti bá ṣe eré àwọn ti ṣe kékeré kan jẹ́ kó tàn mọ́lẹ̀ sí fún mi má parọ́ fún mi o tàn mọ́lẹ̀ sí bá ṣe jẹ́. Iwájú Ọlọ́run la wà yìí mi ì dẹ̀ lè parọ́ fún yín sá lóòótọ́ wọ́n ti lè toast mi rí a sì lè pàdé níta rí o kán ask me out mi ì jiyàn but pé wọ́n bá mi lájọṣepọ̀ ni Daddy wọ́n bá mi lájọṣepọ̀ sá bẹ́ẹ̀ ni Daddy. pẹ̀lú bọ̀rọ̀ lọ́nà ẹ̀ sọ wọ́n ń tẹnu mọ́ létí Brother David bí àwọn ṣe báyìí ó dẹ̀ tó dé iwájú mi ó lè tún sọ wípé kò sí kan tó jọ bẹ́ẹ̀. Daddy kò sí kan tó jọ bẹ́ẹ̀ sá wọ́n ti lè ask me out rí o ká ti pàdé níta kan tó sì ní rí àmọ́ pé wọ́n gbé àyà lé mi yẹn Daddy kò rí bẹ́ẹ̀ sá. ó wá jẹ́ kó yé mi wípé bọ́lá òun ṣe dá ẹ ló ṣe wáyé. bẹ́ẹ̀ni Daddy. ṣe wáyé. bẹ́ẹ̀ni Daddy I'm still a virgin sá. o tún sọ lójú mi. bẹ́ẹ̀ni sá. tó bá jẹ́ wípé orí ọ̀fẹ́ Ọlọ́run tí mo rí gbà látọ̀dọ̀ Olódùmarè nǹkan tí Brother David wá ti bá àwọn ọ̀rẹ́ ẹ̀ fà bá ti pọ̀ ibù gan-an wá ti Brother David kan wá ti kí ló ṣọ̀gbẹ́ ni but pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run mo sì ń sọ pé no kò sí wọn tó jọ bẹ́ẹ̀ mo ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ Brother David lójoojúmọ́ yàtọ̀ tó wá sáájú mi bá tó sọ fún mi pé bó ṣe wà ló ṣe wà kò sí kan ní mo lè sọ inú ẹ̀ ọ̀dọ̀ ẹni kú wà tó bá yóò mọ̀ kó bá dẹ̀ yé ó jẹ́ wípé kí ìfọkàn sí wípé gbogbo àwọn tó kàn ń sọ èèyàn wà ń sọ tẹnu wọn kí ìgbéyàwó yẹn kó má bàa ṣe é ṣe ó dẹ̀ máa ṣe é ṣe lórúkọ Jésù
òṣùpọ̀ rẹ̀ wá mi kí ìfura David wá ti délé wọ́n á gbọ́ sà. bá mi sọ fún pé wá ti di ìrọ̀lẹ́ kó yọjú sí mi. ok sà adúpẹ́ sà Yes, ma. ẹ kúṣẹ́ olúwa sà. Ọlọ́run ṣiṣẹ́. Yomi, ṣé lóòótọ́ ní ṣó dá ẹ lójú? òótọ́ ni ajánilédì ni gbogbo nǹkan téèyàn gan mọ̀ gan ni ajá ni wọn tẹ̀lé fẹ́ ẹ bá mi sọ fún wọn wọn ò lè fẹ́ wọn ò lè fẹ́ rárá ọ̀tọ̀ lè fẹ́ mo kà ní kí wàá sọ fún yín náà ni. Yomi, Má mo fi Ọlọ́run ọba bẹ̀. Èèyàn mélòó ló ti gbọ́? mi ì tí ì sọ fẹ́ àwọn kan. Bó ṣe ń lọ, má sọ fẹ́yàn kankan náà. Sọ àlàmù. Má sọ fẹ́yàn kankan Sọ àlàmù. aláti ṣe ló má ti ṣe àyè iṣẹ́ ọkọ. Ẹ̀sìn náà yá sẹ́mọ̀ o O ṣé ṣe ajé máa wá o. O dúpẹ́ o, Yes, ma. o ṣé o, ó dàbọ̀. Nípa ti ọmọbìnrin tó lóun fẹ́ fi ṣèyàwó, torí ẹ̀ ni mo ṣe ránṣẹ́ pè ẹ́ o. Torí àwọn ọ̀rẹ́ yìí ń sọ fún mi pé in fact wọ́n ti ń sọ kiri ni wípé ẹni tó fẹ́ fi ṣèyàwó yẹn ní ọmọbìnrin yẹn wípé wọ́n ti ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀rí. àǹtí mi ká ní mo mọ̀ pé irú ọ̀rọ̀ ilẹ̀ fẹ́ bá mi sọ ni mi ò ní wá ká ní mo mọ̀ pé òun tẹ́ fẹ́ bá mi sọ nìyẹn I won't be here. Àǹtí mi ẹ máa wò ó àwọn ọ̀rẹ́ mi mẹ́tẹ̀ẹ̀ta tán sọ pé àwọn ti fẹ́ ẹni tí mo fẹ́ rí àwọn ti bá lájọṣepọ̀ rí àwọn ti ṣe pé àwọn ti ṣàwó irọ́ náà pa àǹtí mi rọ́ ni this particular lady táwọn sọ̀rọ̀ nípa ẹ̀ she's a virgin kò tí ì mọ ọkùnrin rí nǹkan tó sọ fún mi nìyẹn and mo dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ mo gbàgbọ́ nínú ọ̀rọ̀ tó sọ kò lè parọ́ fún mi náà kí ló fẹ́ parọ́ fún mi because mo tún pe lady mo ní don't tell me the truth tó bá jẹ́ pé bóyá o kì í ṣe virgin kò sí nǹkan tó fi ń ṣèyàn dandan kọ́ ni kéèyàn ò fẹ́ virgin sọ òótọ́ fún mi má parọ́ fún mi ó insist ó ní virgin lòun ò tí ì mọ ọkùnrin àwọn ọ̀rẹ́ mi mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ láwọn ti fẹ́ rí àwọn ti máa lájọṣepọ̀ rí àǹtí mi ẹ wò ó wọ́n bá lájọṣepọ̀ rí o wọ́n bá lájọṣepọ̀ rí o I will follow my heart pé tí mo fẹ́ fẹ́ nìyẹn. Jọ dákẹ́ jẹ́ ẹ sọ fún ẹ o David ó mọ ètí àwọn obìnrin ẹni tó ń sọ fún yín pé virgin lòun how do you know báwo ló ṣe mọ̀ pé virgin ni o ò tí ì dé bẹ́ẹ̀ ni ó dẹ̀ pa ọ pé virgin ni òun wò ó nígbà tó bá wá ṣe ìyàwó pẹ̀lú ọmọbìnrin yẹn tán á yà ẹ́ lẹ́nu pé ìgbà tó bá máa wọlé òrògòdò ẹrú ní gbogbo ẹ̀ máa já sí. àǹtí mi ẹjọ́ dìgbà yẹn ná ẹjọ́ dìgbà yẹn ẹjẹ́ ń wọlé korogodo ẹjẹ́ ń já sí korogodo ẹni tó wù mí kí n fẹ́ nìyẹn so ó dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé virgin lòun and mo dẹ̀ gbàgbọ́ pé virgin ni so àǹtí mi ẹ má dá àwọn ọ̀rẹ́ mi lóhùn ẹ má dá wọn lóhùn wọ́n kàn ń sọ̀rọ̀ kiri wọ́n sọ fún àwọn èèyàn kiri pé ẹni tẹ̀mí fẹ́ fẹ́ àwọn ti bá alájọṣepọ̀ wọ́n dẹ̀ ń ba ọmọ yẹn jẹ́ kiri kí ni túmọ̀ àǹtí mi mo rí yín náà ẹ ṣe ẹ tó wù mí láti fẹ́ ni mo fẹ́ fẹ́ yẹn please ma. ẹ wá wò ó èmi sọ ti tèmi o torí ìgbà tó bá yẹ wá ní ẹṣẹ àwọn fámìlì ẹṣẹ àwọn àǹtí ẹṣẹ àwọn ẹgbẹ́ ò sí bẹ́ẹ̀ ni àmọ́ èmi sọ ti tèmi. Dádì. Àbá David. Ẹ káàárọ̀ sà. Ṣàlàfíà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sà. Dádì iṣẹ́ ti fẹ́ mọ̀ jáde ni. Mo lórí òkè ni. Ọlọ́run ló mọ̀ ní kí n yára ń gbà Àwọn ọmọ ní kò yára ọmọ lórí òkè mi ní jí mi lóko mi lódò. Orí òkè mo tún lọ báyìí. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà. Ṣé o sí? Kò sí náà dádì lórí ọ̀rọ̀ ọmọbìnrin tí ẹlẹ́mọ bá mi fẹ̀mí sọ́nà. Ó wá ní appropriate time sí olójú ẹ̀ wáyé. Mo ti bọ́ lọ́run sọ̀rọ̀. Ọlọ́run mi ó jẹ́ kó yé mi pé bó ṣe rú nìkan lọmọ yẹn wà virgin ni. Virgin ni dádì. Virgin ni ẹni sùúrù. Dádì mo ti sọ wọ́n á bí ìjẹ́ ní sùúrù. Mo ní kò lè parọ́ dádì mo ní kò lè parọ́. Dádì mi ni ẹni sùúrù. Ẹni sùúrù. Virgin ni Ọlọ́run rẹ̀ lè parọ́. Yes. Tó ti ṣe yín sí gbogbo nǹkan táwọn ọ̀rẹ́ yín sọ ọ̀rọ̀ kò gbá kò gbé táwọn wí káàkiri yẹn ẹ má fetí sí. Dádì ṣe rí àwọn ọ̀rẹ́ mi mo ti mọ̀ wọ́n tá bá ti toast obìnrin
ó lè má ti gbà fún wọn o wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ sọ̀rọ̀ burúkú pé àwọn ti débẹ̀ o àwọn ti bá alájọṣepọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ba obìnrin jẹ́ àwọn ọkùnrin bẹ́ẹ̀ pọ̀ ń ta. sẹ́kọ́ndì tí wọ́n fi sọ ni wípé gbogbo ìrìn àjò yìí bó ṣe máa yá pápápá òní kò rí sìn ọlọ́run ti sọ̀rọ̀ àti gbogbo ọlọ́run ti sọ̀rọ̀ eléyìí tó kù ọwọ́ ìlú wa. èmi gan ò lè fi falẹ̀ sà mi ò ní fi falẹ̀ dáàdì olùkọ́ ṣe o mi ti fẹ́ máa jáde báyìí mi fẹ́ máa jáde bẹ́ẹ̀ni dáàdì bẹ́ẹ̀ni thank you Jesus. ọlọ́run pé nǹkan tó wà lọ́kàn ẹ̀ òun lọ́lọ́run lọ́run ṣe fún mi dáàdì. o ti ń bọ́ lọ́run sọ pé nǹkan tó báyìí ló fẹ́ nǹkan báyìí ló fẹ́ ọ̀gbà tó ìṣòtú dé wọ́n bẹ̀ ti yí wọ́n yí o tún sáwá bá ọlọ́run èmi dẹ̀ tún bọ́ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run rẹ̀ virgin ni o ìyàjọ yẹn kó jẹ́ kó yá. ẹ ṣé dáàdì thank you sir. mo dé ètò ìdánilójú láàárọ̀ báyìí tó ti lọ. mo ti ń ní báwo ni mo ti ń retí gan lápẹ̀tẹ̀. ẹgbẹ́ mo ti pásítọ̀ tó sọ ni. kí ló ti sọ. ó ní pé ìyàwó bẹ̀rẹ̀ david pé bẹ́ẹ̀jì ni wọ́n ṣé wọn ò ríran ni. ṣé pásítọ̀ ò tún ríran mọ́ ni àbí kí ló tún ṣẹlẹ̀ ó gan-an. yà mí lẹ́nu ni ẹ tó sọ pé ọkùnrin mẹ́ta ti bá sùn tó sọ pé bẹ́ẹ̀jì ni. ó dàbí pásítọ̀ ríran mọ́ òun torí ó jà mí náà lẹ́nu mo sọ pé kí wàá sọ fún ẹ ni. pásítọ̀ ríran mọ́ òun torí eléyìí tí àwọn tí ń gẹ́gẹ́ out of hand pásítọ̀ ti rẹ̀ ní tì mọ́. mo kà ní kí wàá sọ fún ẹ ni. ẹ rà máa. Mà tó yẹ mẹ́ta. wọ́n mi ọjọ́ kan pẹ̀lú wọn. Ṣé àlàáfíà ló wà? àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Iṣẹ́ ń kọ́. ó lọ mú mi. Àwọn aráalé ń kọ́. àlàáfíà náà wà mọ́. Ó ṣe pé mo pè é kó jẹ́ ni. ṣé ni. Ọlọ́run á pọ́n ilé o. àmín Jésù. Ọlọ́run á dàgbà o. àmín Jésù. Ọ̀rọ̀ wa ti pín ni mo máa fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Níbo lẹ bọ́rọ̀ yín dé? Torí oríṣiríṣi ni mò ń gbọ́ nínú ìgboro báyìí. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí mi ò tiẹ̀ gbọ́ rí, tí mi ò fọkàn sí. Àwọn ni mò ń gbọ́ nígboro. Ṣé ìgbéyàwó alẹ́ ṣe báyìí? Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run jẹ́ ká bá mi sọ̀rọ̀ kó gbọ́. Ń bá pe queen ọkùnrin tó ń kó ti pọ̀ jù. Ààrẹ tó fún 200 naira ń lọ nìyẹn. Ààrẹ tó fún ní 500 ń lọ nìyẹn. Ètí ò fún gan-an ń tẹ̀lé. 1000 naira ọmọ mi ti bọ́ sọ́nà ti lọ ọlọ́mọ ẹ̀ka rírú ẹ̀. Mo lọ yí fẹ́ ṣe báyìí sí sáwọn kò tiẹ̀ yé mi. Báwo lè rọ ọkàn tiẹ̀ fẹ́ mọ plan ẹ̀ gangan kí lè ronú ẹ̀. ẹ ṣé mọ́mì ẹ pẹ́ fún wa lágbára ọlọ́run. Ní o Jésù. mọ́mì ṣe rí èèyàn kì í wo ariwo ọjà ẹni téèyàn bá ń bá náà jà lèèyàn máa ń wò. bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ làwọn ọ̀rẹ́ mi bíi mẹ́ta láwọn ti bá pàdé rí àwọn ti bá lájọṣepọ̀ rí wẹ́n ìyẹn ò kàn mí. mo nífẹ̀ẹ́ ó wù mí láti fẹ́ òun fúnra ẹ̀ dẹ̀ sọ fún mi ó ní virgin lòun ó lóun ò tí ì mọ ọkùnrin rí so but gbogbo yẹn ṣá ẹja fi gbogbo yẹn lẹ̀ mọ́ mi. Mo sọ fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n tó bá ti di pé bóyá èèyàn nífẹ̀ẹ́ sí nǹkan kò sí nǹkan tí èèyàn ò lè sọ. Ìbí mi mo sọ fún ẹ ṣe pé mo fi tí ara mi gbọ́ pé àwọn ọkùnrin mẹ́ta tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó súnmọ́ ẹ wọ́n ti bá aláṣọjọṣepọ̀ rí. Tí n bá jẹ́ ìyá àkà torí mo èmi náà bọ́ ọmọ ọkùnrin mi ò ní pè ẹ bá ẹ sọ̀rọ̀. Kọ́lọ̀ jẹ́ kí wọ́n bọ́ ọmọ èèyàn sọ̀rọ̀ kó gbọ́. Ìyẹn kan nísìnyí ká tẹ̀lé pé wá lọ bá pé kì í ṣe virgin bó ló ṣe máa rí lọ́kàn ni. mọ́mì ṣe rí ọ̀rọ̀ virgin or no virgin kò sí nǹkan tí mo fẹ́ fi virgin ṣe ìfẹ́ ni pàtàkì ìfẹ́ ni gbogbo mo nífẹ̀ẹ́ láti inú ọkàn mi láti fi ṣaya so òun ni mo dẹ̀ máa fẹ́ òun ni mo dẹ̀ máa fi ṣèyàwó mọ́mì òun ni mo fẹ́ fẹ́ òun ni mo fẹ́ fẹ́ kò sí wàhálà mọ́mì. O ṣe ọkọ mi. Ọlọ́run á jẹ́ kí ọjọ́ náà ó yá. àmín àmín Jésù. Ní agbára Ọlọ́run lọ kó o lo fẹ́ fẹ́ ìlórúkọ Jésù Ọlọ́run á fi ìfẹ́ ṣọ̀kan sí láàrin. àmín àmín Jésù. Ọdún tí mo lè fẹ́ ṣe tí mo fẹ́ ṣe o ti sọ pé òun lo yàn láàyò. òun ni mọ́mì. Ó dáa bẹ́ẹ̀ náà. ṣé bùrọ̀dé lítà ṣe wẹ́ẹ̀dì pẹ̀lú arábìnrin. wọ́n ṣe wẹ́ẹ̀dì o kódà gan mo ṣe lọ confirm ní ìsìn mọ̀ pé wọ́n ṣe wẹ́ẹ̀dì gan. oríṣiríṣi. lóde. tó sí. kàní gist náà ni o. ó dàbọ̀. ẹ ṣé o. ẹ bá kílé o. wẹ́ẹ̀dì. dàdí lítà ṣe wẹ́ẹ̀dì pẹ̀lú arábìnrin yẹn. oríṣiríṣi. Ọ̀dẹ lónà òde fàájì ni o kí n jẹ́ kí n mú kí n gbádùn ara mi. mọ́mì ṣé kìí ṣe pé ẹ̀ ń jáde. O ṣáà ti pé mo ti gbó kẹ́gẹ́ báyìí mo bá gẹ́gẹ́.
ẹ káàsán ọjọ́ mẹ́ta dọ́kà pẹ̀lú mọ́. adẹ̀kú ìnáwó ọjọ́. ẹ̀sìn mọ́mì. ẹ pẹ̀lẹ́. yẹ̀sùn mọ́mì mo ní kí wá fún yín ní ìròyìn ayọ̀. ìròyìn ayọ̀. virgin ni queen mọ́mì. virgin ni queen mọ́mì virgin ni. ọmọ mi kú. ọlọ́run mọ́mì virgin ni mo bá queen nílé. Ọlọ́run ṣe o Ọlọ́run máa ṣe. ọ̀rọ̀ mi tọ́pẹ́ ọ̀rọ̀ mi tọ́pẹ́ o ọ̀rọ̀ mi ó tọ́pẹ́ gan. mọ́mì virgin ni mọ́mì. ni queen. virgin ni queen mo bá lé ni mọ́mì. ṣé pé bó ṣe kú ọkùnrin yẹn kò sí nǹkan tó ń ṣe pẹ̀lú wọn. ọlọ́run mọ́mì ó yà mí gan lẹ́nu. ọ̀rọ̀ ẹ ó yọ Ọlọ́run o ó jọ mí fúnra mi lójú. ọ̀gá mọ́mì ọ̀gá mọ́mì. Olúwa máa ṣe o ọba tó dojú tì mí. mo ti rò bóyá nǹkan mi ló fẹ́ wá sọ fún mi àdàmú ti ṣe gàrà. ọ̀gá mọ́mì mo bá fún ìnílé o mo bá fún ìnílé mọ́mì ìdẹ́wà arísínú mi ṣe tó. mo bá àwọn èèyàn yìí ti bá sọ wọn wọ́pọ̀ mọ́mì ẹ wo wọn ò tẹ mọ́ bá ṣe fẹ́ ṣe ra wọn kàn yà wọ́n lẹ́nu pé virgin lẹ́ni táwọn bá lò pọ̀ mọ́mì mi ò tí ì rí irú àdìtú yẹn rí ó kàn ó ń yà mí lẹ́nu. Àdìtúlẹ̀lẹ́dùmarè ọba ńlá ọba tó ga queen virgin ni queen. bẹ́ẹ̀ni mọ́mì. tí wàá pọ̀ wá fẹ́nu ara ẹ̀ sọ fún mi ní gbàgbọ́. ọlọ́run mi ò lè parọ́ fún yín. nítorí ẹnu ẹ mo ti gbọ́ báyìí mo lù wá o ṣé o ọba tá a nù ẹ̀ títí láéláé mo dúpẹ́ mo gbé ọ̀gá kó o pọ́n mi lé o ò jẹ́ kójú ó tì mí o ò dẹ̀ jẹ́ kójú ó tì mí láéláé. àmì mọ́mì àmì mọ́ yes ma àmì mọ́mì yes ma ìyàwó yín á dalẹ̀ o ẹ̀jẹ̀ ọ̀dàgbẹ́jọ dògbò o àánú mi máa dùn o ṣé jẹ́ kájọ máa tẹ̀ ọ́. mọ́mì I'm so. ẹ káàsán dájú. ẹ káàsán mọ́ Mrs. David ṣàlàfíà lẹ́wà. àlàáfíà ni ẹ kú iṣẹ́ Olúwa sá. ọlọ́run máa ń ṣiṣẹ́. mo dúpẹ́ pé mo pè é èdè ojú sí mi dájú adúpẹ́ sá. òpin ní ṣọlá bàtẹ́ ti pè mí tẹ́ni kí yọjú sí wọn ò bóyá kí ni mọ́mì wà kí ló fẹ́ bá mi sọ mi tó ń béèrè lọ́wọ́ yín pé ọkọ yín kọ́ ẹni wọ̀n sí ilé ẹ̀rẹ̀ ní kí n sí street kí n máa bọ̀. ọ̀ tí ì dé láti ibi iṣẹ́. lọ́dọ̀ mo ṣe wà ṣé kò sí sáà fẹ́ lẹ́wà ṣé ẹ̀ jà ẹ̀ ṣú ọ̀ ẹ bá jà ìsọ fún mi David ọmọ mi ni wọ́n bá wí o ẹ̀ jà kì í ṣe jà rẹ̀. padà mọ̀ ń gbọ́ wọn àbẹ lórí. àwọn àṣírí kan mo fẹ́ fi lé yín lọ́wọ́. mo fẹ́ fi àwọn àṣírí kan lé yín lọ́wọ́ nípa ọ̀rọ̀ ìgbà yẹn àwọn ọ̀rẹ́ ọkọ mi ni wọ́n bá mi lájọṣepọ̀ ńgbà yẹn. ọ̀rẹ́ ti pẹ́ bí àwọn ṣe báyìí nígbà tí a lè ṣe gbogbo ọlọ́dàkóso kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ wáyé tó wá fi wú síta ń sìn kò sí nǹkan bẹ́ẹ̀. òótọ́ làwọn ọ̀rẹ́ ọkọ mi tó bá mi lájọṣepọ̀ ńgbà yẹn. ọ̀rọ̀ ńlá ni o nígbà yẹn àjọsọ òun kò sí kan tó jọ bẹ́ẹ̀ mo ń lè tó béèrè lọ́wọ́ Olódùmarè Ọlọ́run tó bá mi sọ pé kí n sọ fún ọmọ mi David pé kí wọ́n bá yàn jù lọ ó lè tó tọ̀ mí wá tí bá ní kí wò ó sí lábàtí tó bí ọdún mẹ́rin òtútù mi wá ní òótọ́ ni. òótọ́ ni dáàdì. báwo ló ti dé. ni mo fún àwọn ọkùnrin ti gbà yẹn. bẹ́ẹ̀ ni dáàdì. kì í ṣe ara tó lọ́n dá mọ́ ọ ló fún àwọn ọkùnrin ti gbà yẹn. bẹ́ẹ̀ ni dáàdì. báwo ló ṣe ṣe. dáàdì bó ṣe jẹ́ lélẹ̀. olórí kó má bàa sí ni ọmọkùnrin kan ló kẹnu ìfẹ́ sí mi olórí ó sì ní kí wá bá òun lé nírọ̀lẹ́ mo sì ti rí gbogbo èrò ọkàn rẹ̀ wípé lẹ́tàn ni. kí ló wá fẹ́ kí n ṣe fún ọ. ẹ ṣeun olórí mo fẹ́ kẹ́ ẹ fún mi ní abẹ́ ajá kó jẹ́ òní ìlọrẹ̀ gbé fún. kọbúrú ṣé ohun tó fẹ́ nù. bẹ́ẹ̀ ni olórí ohun tí mo fẹ́ nù. ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá lẹ̀ ní gbọ́ àwa náà ní gbà. abẹ́ ajá o abẹ́ ajá o ó yá gbà ní ọwọ́ mi. ẹ tí ì rí nǹkan kan. ẹ ṣeun olórí ìmọ̀ rí yín bá. tó bá wá rí bẹ́ẹ̀ ìlọ́yà. yẹ́ẹ́yẹ́ gbogbo dùgbẹ̀dùgbẹ̀ yẹ̀yẹ́
ṣé kò sí mo mà tún rí ọ yẹyẹ kó má bàa tún sí náà ni ọmọkùnrin tí mo lọ́kẹ́nu fẹ́ sí mi níjọ́ kìíní àná tí mo ní ká ẹ fún mi lábẹ́ ajá nígbà tó ṣe tán ó tún fún ọ̀rẹ́ rẹ̀ ní ẹ̀rọ ìléwọ́ mi pé kó tún gbé súnmọ́ mi kò sí wàhálà a sì tún ní kí n wá bá òun lé nírọ̀lẹ́ òun kò burú dùgbẹ̀dùgbẹ̀ yèyé kí ló wá fẹ́ kí n tún ṣe fún ọ. mo tún fẹ́ kẹ́ ẹ fún mi ní abẹ́ ọ̀bọ kí n tún lọ rèé gbẹfẹ́lẹ́ yìí. ó dáná tá a bá láàyè ṣe òun kan àwọn tí ò ní lè jọ bẹ́ẹ̀ máa fún ọ ẹsẹ̀ wọn lórí fúnra bá ò fúnra bá ò fúnra bá ò ó yá gbà ní ọwọ́ mi. ẹsẹ̀ wọn lórí ìtumọ̀ rí yín bá kò sí lọ tó ti tán ẹ ti tán olórí ìlọ́yà. Jésù ẹ̀mí mímọ́ o kí wá ní ká ṣe báyìí kí ni ṣíṣe kí wá ní kókó tó fi pè mí lóòótọ́ ti fàṣírí lé mi lọ́wọ́ ẹ̀ kí ni kí n ṣe ṣé kí bàbá David sọ̀rọ̀ ni àbí ó Daddy nípa ti bro David ojúlówó ara mi ni mo fún bro David. yé gbogbo mo tún ti dé o kẹ́ ẹ wá jẹ́ mi ní o tèmi yé gbogbo dùgbẹ̀dùgbẹ̀ olórí ṣé kò sí mo máa tún rí ọ olórí mo tún wálé ní o mo wá ọmọkùnrin kan olórí ọmọkùnrin tí mo rí tọ̀tẹ̀ èrò ọkọ rẹ̀ dára èrò ọkọ gidi ló bá wá sọ́dọ̀ mi ó sì wù mí kí n fi sọkọ kí n fi ṣadé orí kí n jẹ́yàwó lọ́ọ̀dẹ rẹ̀ olórí nǹkan tó gbé mi wálé nínú dùgbẹ̀dùgbẹ̀ olórí ṣé ó sì dá ọ lójú pé kì í ṣẹlẹ̀ tán olórí ó dá mi lójú kì í ṣẹlẹ̀ tán rárá èrò ọkàn rẹ̀ dára gbogbo ẹ̀ ni mo sì ti rí kọbúrú dùgbẹ̀dùgbẹ̀ olórí kí ló wá fẹ́ kí n ṣe fún ọ ẹsẹ̀ wọn lórí ní báyìí mo fẹ́ kẹ́ ẹ fún mi ní ojúlówó ara mi kí n lọ rèé gbé báyìí nìyí nítorí wípé èrò ọkàn rẹ̀ dára ojúlówó ara mi ni mo fẹ́. kò burú níwọ̀n ìgbà tó jẹ́ pé ohun tó fẹ́ nù ó sì ti di dandan kí n ṣe fún ọ. ẹ ṣe wọn lórí. ojúlówó ara dùgbẹ̀dùgbẹ̀ o ojúlówó ara dùgbẹ̀dùgbẹ̀ o ojúlówó ara dùgbẹ̀dùgbẹ̀ o ó yá gbé. olórí ẹ ṣeun gbà gbogbo ìmọ̀ rí yín bá káàbọ̀ o ṣeun ní báyìí ìlọ́yà. àmọ́ bínú. What? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Wá ìtọ́jú ẹ̀ fi kọrẹ́ lọ́wọ́ báyìí. Kí ló ṣẹlẹ̀ dear? No, please. If you are not interested, just tell me. Tí o bá wù ẹ́ ṣe sọ fún mi. Mi ò lè force ẹ náà. Just tell me. Tí o bá wù ẹ́ ṣe lónìí, sọ fún mi. So we do it another day. Please. Okay, mo ti understand. Let's leave it for today.
dá fílẹ̀ fún tèmi, dá fílẹ̀ fún tòní náà. We do it another day. Dá fílẹ̀ tí ò bá ti wù ẹ́ ṣe lónìí, dá fílẹ̀ dọjọ́ míì. I can't force you, I'm a wife. David. Don't worry. Dear, understand me. Kò di dandan ká ṣe lénìí tí ò bá ti wá látọkàn ẹ. Ṣèbẹ́ mi ni mo sọ̀rọ̀. O ò ṣàtàwọn bàbá mi tí mo fi sọ̀rọ̀. Are you sure? Dear, I should do it. No. Bóyá inú ẹ ò dùn láti jẹ́ kí irú ẹ̀ wáyé lénìí. Mo dàbí pé mò ń fọ́ọ̀sì ẹ. Bẹ́ẹ̀ni. Oṣù ọ̀. Ojúlówó ara mi ni mo fún wọn. Bọ́lọ̀ ṣe dá ọ ló gbé fún bàbá David. Bẹ́ẹ̀ni. Olúwa ṣe o. Ọlá inú kan tí bro David ní. Pẹ̀lú ẹ̀. Pẹ̀lú mi tí mo rí ń gbà yẹn pé ọlá inú kan ló bá dọ́dọ̀ mi. Ọlá yẹn ló jẹ. Olúwa ṣe. Ọlá yẹn ló jẹ. Thank you, Jesus. Àwọn ọ̀rẹ́ ìgbà yẹn ń kọ́ kí ni ká ṣe? Dádì, kò sí kan tá a lè ṣe sí. Jésù. Bẹ́ẹ̀ni. Jésù. Eléyìí máa kọ́ gbogbo àwọn ọkùnrin tó yẹ pé wọn ò mọ̀jú kán máa tàn àwọn obìnrin kán máa tàn wọ́n kán ṣe ayé wọn báṣubàṣu ó máa kọ́ wọn lọ́gbọ́n. Kò sí kan tá a lè ṣe sí bóyá máa bakú náà wà yẹn bóyá máa bakú náà wà yẹn wọ́n á máa gbé àìlógo wọn wọ́n á máa gbé kiri kò sí kan tá a lè ṣe sí. Mọ́mí wa. Dádì. Ọ̀rẹ́ nítorí wọ́n ti fi wàdùwàdù wọ́n ti fi rí ìdà lórí ìkọ́. Wọ́n á fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Mr. David wípé ṣé ti ṣetán báyìí láti fún ayé ní fún Ọlọ́run láti jọ̀wọ́ gbogbo àwọn ẹ̀mí kẹ́mi àwọn ìjọba kí ìjọba tó ń ṣàkóso ọkàn yín láti gbà yẹn wá kẹ́ yọ̀ǹda ẹ̀ kẹ́ di ti Jésù Olúwa àti Olùgbàlà. Ọkọ mi jẹ́ ẹni tí mo fẹ́ tọkàntọkàn. Dádì, mo ṣetán. Mo ṣetán láti fi ẹgbẹ́ burúkú. Mo ṣetán láti fi lé. Jésù. Èmi náà ṣetán láti di ẹ̀dá tuntun. Jésù. Mo ṣetán láti gba Jésù lólúwa àti olùgbàlà. Jésù ṣe thank you Jesus. Thank you Jesus. Jésù kẹ̀. Dúgbẹ́dúgbẹ́. Má gbà ó. Ṣé o rí ìwọ pásítọ̀? Ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ilé kọ̀ọ̀kan ní tagbe.